Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time. Mo tún ti dé o. Lady K, Ifeoluwa show. The baby of Yoruba nation. Mo ṣe salamu alaikum sí gbogbo ẹ̀yin màmá bàbá. Gbogbo ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn. Gbogbo ẹ̀yin olótìtọ́. Onínúure ọlọ́kànre tẹ́ máa wo program Lady K Ifeoluwa show. Ere mo wá ṣe mi ò bá tìjà wá o. Ẹ̀kọ́ ni mo wá kọ́ o, mi ò wá ṣe violence. No violence, no bully, no harassment, no fracas, no insults. No insults. I repeat, no insults, no harassment, no bully, no hate words. Ẹ má búyàn mo fẹ́ lẹ́dùnmáyé bẹ́ẹ̀ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ni o. Ọlọ́gbọ́lọ́gbọ́ ni ó jẹ́ ká pàgbà ní wèrè. Àwa wá kẹ́kọ̀ọ́ ń bí báyìí ni. Àwa wá búyàn. Ẹ má búyàn ní comment section. Ẹ má insult anybody. Please. Please. This platform is for peacemaker. This platform is not for violence. It's not for harassment. It's not for insult. Ó yẹ jẹ́ ká lọ. Ẹ má wá gbàgbé mo fẹ́ lẹ́dùnmáyé bẹ̀yìn. Ẹ bá mi tẹ like. Ẹ bá mi like eléyìí tí mo tún gbé wá yìí. Tá bá ti wá ṣe kíni, tá bá ti gbọ́ tán àwa polówó ọjà. Ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ já lọ gbọ́. Ayo. It don't happen, it don't ṣẹlẹ̀, it don't happen. Mọ́tò don jama. It don't happen. It don't ṣẹlẹ̀, mọ́tò jama. It don't happen, it don't ṣẹlẹ̀, it don't happen, it don't ṣẹlẹ̀, it don't happen, it don't ṣẹlẹ̀, mọ́tò don jama. Guys, in fact, ṣé wàá pa àyín tèmi tó gbá skilliciously sagaliciously. Ó ti ṣẹlẹ̀, ó ti happen, ó ti ṣẹlẹ̀, ó ti happen, ó ti ṣẹlẹ̀, ó ti happen. Oh my God. Sister Yinka ti sọ̀rọ̀ sókè, ó ti sọ̀rọ̀ sókè. Ṣé gbọ́ Lizzy? Àní gbogbo wọn ló máa dẹ̀yìn lẹ́yìn ẹ̀ pátápátá. Yọgbọ́, oh my God. Ó fẹ́ kí Yinka olóko máa ṣépè fún Priscilla ni. Ẹ tí mo Lizzy. Nǹkan tó fẹ́ nìyẹn. Ó fẹ́ kó máa ṣépè fún Priscilla ni. Nǹkan tó fẹ́ nìyẹn. Sister Yinka, in fact I love you tonight. Ọlọ́ ó ti gba rẹ̀ lẹ̀ lọ́wọ́ Lizzy. Lizzy ó ti tán fún ìyá ẹ̀. Àṣejù ni ẹ̀wọ̀n ló máa lọ last. Olórí burúkú ní pé ṣé bàbá Ìjẹ̀ṣà kò kì í ṣọmọ. Imagine bàbá Ìjẹ̀ṣà tó bọ́mọ kékeré sùn. Lizzy ó ní ṣé bàbá Ìjẹ̀ṣà kò kì í ṣọmọ. Bàbá Ìjẹ̀ṣà tó gbọ́ ọmọ ọdún mẹ́rin sùn, ọmọ ọdún mẹ́rin. Bàbá Ìjẹ̀ṣà tó jẹ́ pé Fido Fali ni, Fido Defia, Fido Fali, Fido Fali ni bàbá Ìjẹ̀ṣà. Fido Fali. Oyè ìyá, Fido Fali ni bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà bọ́ ọmọ kékeré sùn, ọmọ ọdún mẹ́rin. Láti inú ilé ẹ̀ bó ṣe máa ń bọ́ ọmọ kékeré sùn nìyẹn. Láti inú ilé ẹ̀ gan ṣe máa lọ sẹ́wọ̀n, ìwé ẹ̀wọ̀n tí bàbá Ìjẹ̀ṣà lọ. Láti inú ilé ẹ̀ ó ṣe máa lọ síbẹ̀. So bàbá Ìjẹ̀ṣà jẹ́ ọmọ kékeré. Ó ní ṣé bàbá Ìjẹ̀ṣà ò kì í ṣe ọmọ ni. Ọmọ ni ìtorí ẹ̀ ló ṣe ń bá gbogbo àwọn ọmọ kéékèèké sùn. Kó dẹ̀ máa continue ẹ̀ náà nínú ẹ̀wọ̀n. Ọmọ ni ìwọ náà ṣe máa lọ síbi tí bàbá Ìjẹ̀ṣà wà Lizzy. Kàǹtì ẹ̀. Ṣó wí pé ilé ẹjọ́ tẹ lọ lé ní. Orí gbèsè ayé ẹ̀. O ní evidence. Ṣé mọ̀ pé kò ní evidence kankan. Ṣé mọ̀ pé gbogbo nǹkan tí Lizzy gbé wá sí court lé ní. Ṣé mọ̀ pé wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Ṣé mọ̀ pé on the 18 ní court case wọn. Guys, àná ní court case wọn. Ṣé mọ̀ pé wọ́n gba gbogbo nǹkan tó gbé wá sí court ní. Gbogbo nǹkan tí Lizzy gbé lọ sí court ní lórí ọ̀rọ̀ Ìyábọ̀. Ṣé mọ̀ pé wọ́n gbà ní court case ẹ̀. Wọ́n gbà. Ṣé mọ̀ pé wọ́n gbà. Yinka sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin students, ẹ jọ̀ọ́ ẹ má ṣe voice note for now fún Yinka. Ẹ jọ̀ọ́ ẹ bá fẹ́ ṣe voice note nísìn, ó ti yé yín sìn. Jẹ́ kó yé yín sìn students. Ẹ má bú Yinka o, ó ti yé yín sìn. Abiyamọ ni. Abiyamọ o. Ṣé ti rí nǹkan tí Yinka ṣe? Nǹkan tó dáa ni. Gbàtàn gbé wá fún mi pé Yinka ń gbàdúrà fún Priscilla. Mi ní Lizzy máa ṣépè fún. Àfi bíi pé mo ń bá Lizzy gbé ni. Mo ní Lizzy máa ṣépè fún. Mo ní pé káwọn students máa wò pé kó má sọ̀rọ̀ bó ṣe gbàdúrà yẹn o, ẹ fílẹ̀ o. Ṣé Lizzy ò padà ṣépè fún, padà ṣépè because mo mọ Lizzy. Nǹkan tó bá ti mú ẹ tó celebrate Lizzy, o gbọ́dọ̀ celebrate anything kọ Ìyábọ̀ Òjó. Anything kọ Fọlá, o gbọ́dọ̀ try ẹ. Kí ni Mega ṣe? Mega lọ celebrate Priscilla nígbà tó ṣe wedding. Nǹkan tí Mega ṣe nìyẹn. Ìjọ́ tí mo ti rí nǹkan tí Mega tó celebrate àbí ó dà pé gẹ́ẹ̀ tó wà ní gẹ́ẹ̀ Abe, ó dàbí Abe ni. Either Abe or Mega, ìkan náà àwọn méjèèjì. Nǹkan tí wọ́n ṣe nìyẹn. Bí mo ṣe rí kíní ìyẹn báyìí tí kan ni wọ́n ṣe. Ó celebrate Priscilla mi ní o. Àwọn lè ti kúrò nínú wọ̀wọ̀wọ̀. Wọ́n ti kúrò nínú wọ̀wọ̀wọ̀.
èèwọ̀ ni mọ̀ ni èèwọ̀ ni láti celebrate Ìyábọ̀ Òjó àbí Priscilla tó bá wà pẹ̀lú Lizzy. Ó máa rà ẹlẹ́rú ni, ó máa fẹ́ mú ẹlẹ́rú, nǹkan tó fẹ́ ṣe fáwọn ọmọ ayé nìyẹn ni. Ó ti yé yín sìn, nígbà tí àwọn èèyàn tó wà lórí social media ṣé ti yé yín sìn, nǹkan tó fẹ́ ṣe fáwọn ọmọ ayé nìyẹn. Nígbà tí àwọn èèyàn tó wà lórí social media ó fẹ́ káwọn ọmọ ayé máa bá wọn bú Priscilla. Ṣé kò yé yín? Nígbà táwọn èèyàn tó wà lórí social media tán kọ ẹnu bọ àwọn ọmọ ayé báyìí, wọ́n reverse ni. Wọ́n reverse kúrò lábẹ́ ni. Because tó bá ti lè lọ ṣe mistakenly lọ máa celebrate ẹ̀ ṣe gbogbo nǹkan tó ń ṣe gbogbo, ó ti believe pé ti òun ni ẹ́, ó gbọ́dọ̀ lọ sẹ́dọ̀ ẹlòmíì mọ́. Ṣé ilé ayé wà bẹ́ẹ̀ ni? Ilé ayé ò yẹ kó wà bẹ́ẹ̀. Ṣé kò yé yín sìn? Ẹ wò gbèsè ayé ẹ̀. Ṣé mo sọ fún yín pé kò ní anything nípa ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó? She went to court today àbí yesterday. Wọ́n lọ sí court lánàá. Níṣe ni wọn ò ní nǹkan kan. Last ẹjọ́ yẹn ni on the 9th. On the 9th ni o, kò ń ṣe on 18 o. Ẹni tó ń bá wa lọ sí court yẹn ní next month. On the 9th of July. July 9th ni o. Lizzy ò ní evidence kankan. Wọn ò ní nǹkan. Ṣé ti rí lọ́ọ̀yà yẹn? Ó so. Man yẹn. Kò mọ iṣẹ́ kankan ṣe. Kò síjọ́ tó lọ sí court tó pilot nothing. Man yẹn lọ́ọ̀yà yẹn. Kò kí ní evidence kankan torí Lizzy fúnra rẹ̀ kò ní evidence kankan lọ́wọ́. Àwa ẹ̀ ṣe máa bẹ̀lẹ̀ ẹjọ́ pé kàn jọ káwọn lọ pile ẹ̀ up, káwọn lọ pile ẹ̀ up. Kò sí kankan, wọn ní kankan. Wọn ò ní evidence kankan tó fẹ́ pile up. Wọn ò ní nothing. Ẹ lọ kọ bóyá on the 9th yẹn ni Lizzy máa lọ sẹ́wọ̀n. Ìtorí ẹ̀ lè ṣe rí Lizzy tó ń wọṣọ kan káàkiri. Pé ẹjọ́ yẹn wọ́n máa da ẹjọ́ yẹn nù ni, wọ́n máa da ẹjọ́ yẹn nù ni, wọ́n máa da ẹjọ́ yẹn nù. Tẹ́ bá ti rí Lizzy tó fẹ́ lọ sí kọ́ọ̀tì ló máa ń wọ aṣọ ẹyọ kan. Ó máa wọ̀ tí gbogbo yín máa kígbe aṣọ kan máa ló ń wọ iṣẹ́ ògùn tó ń ṣe ni. Iṣẹ́ ògùn ni. Ṣé ti yé yín sìn? Ẹ máa rí pé ó máa bẹ̀rẹ̀ sí máa change aṣọ ńsìn. Ó máa bẹ̀rẹ̀ sí máa change aṣọ ńsìn. Rìsíìtì kẹ̀. Lizzy ò ní rìsíìtì kankan tó lè fi wọ̀nyí lórí Facebook yìí. Irọ́ ló gbé dání. Inú mi dùn pé Yínká, sísá Yínká, inú mi dùn fún yín lórí abiyamọ ni yín. Ọmọ gba ojú abẹ́ yín jáde. I'm so happy for you because you got that platform. Ta ló ń jẹ́ Lizzy? Ta ni Lizzy? You have your own viewers. Àìmọye àwọn viewers tẹ́ máa ti sọnù gan nítorí ọ̀rọ̀ Lizzy. Àìmọye àwọn èèyàn tẹ́ máa ti sọnù. Ta ló ń jẹ́ Lizzy? Nobody like her. Kò sẹ́ni kankan tó like ẹ nínú ayé. You cannot rub yourself in the mud. Ayé Lizzy ti bàjẹ́ kó má balẹ̀ ayé yín jẹ́. Kò yé yín ni. Ó rò bóyá wà lára àwọn tó máa wá jẹja lọ́dọ̀ ẹ̀ ni. So that ó máa wá sọ lórí social media. Ìwé eléyìí tẹ́ ṣe búra yín sìn. Ó máa sọ lórí social media pé ẹ ṣe wá sọ́dọ̀ òun náà nìyẹn kó wá tọwọ́ owó. Ó dẹ̀ máa ń parọ́ gan. Àwọn tó lọ sọ́dọ̀ ẹ̀ sí àwọn speaker tó lọ sọ́dọ̀ ẹ̀ tó wá sórí social media. Ìjọ tó bá ti jà á jẹ́ ká mọ̀ pé bó ṣe máa ń wá ni wọ́n lè wá tó ẹ̀mẹ́wàá, wọ́n wá gbaṣọ ni. Ó máa fi bú wọn ní. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé sísá Yínká olóko ò lọ jẹ ẹja lọ́dọ̀ Lizzy. Kò bá ti fi nǹkan míì sínú ẹja fún yín. Good evening. I'm so happy for her. Ṣé o mọ̀ pé nígbà tó sọ fún mi? Do you remember when you told me that Sister Yinka celebrate the Priscilla? Kí ni mo sọ fún ẹ? Mo ní she have done a good things. That is what I told you. Don't I told you like that? Pé nǹkan tó ṣe nǹkan tó dá ni. Gbogbo àdúrà fún Priscilla. Abiyamọ nìyẹn. Let me tell you the meaning of abiyamọ. Abiyamọ ni Yinka. Meaning abiyamọ nìyẹn. Abiyamọ ò kí ń gbọ́mọ lọ́mọ ṣépè nítorí pé òbí titi ẹ. Yinka bímọ. Ó dà kó bí mi ló pọ̀ jù nínú àwọn ọmọ ẹ̀ gan. Ó bímọ. Kò lè sọ pé kí ọmọ tòun fòṣánlẹ̀ kó kú. Ẹni tó bímọ kò ní robi sọmọ lọ́mọ. Abiyamọ òun robi sí ọmọ èèyàn. Ó ní fọ́mọ lọ́yàn kó máa robi sọmọ. Kò possible. Ó mọ nǹkan tí ìrora èèyàn máa lóyún pẹ̀lú ìrora. Pẹ̀lú pains yẹn. Tó bá fẹ́ bí ọmọ yẹn. Wọ́n kàn máa sọ pé èèyàn gbàgbé, èèyàn kì í gbàgbé. Mo mọ ti pains alákọ̀ọ́kọ́, mo mọ tẹ́lẹ̀kejì. Èèyàn ń gbàgbé bí èèyàn ṣe bímọ. Ó ní wo oyún yẹn kó gbé oyún sínú. Bí aláboyún ṣe máa ń ro oyún sínú. Kó wá máa sọ pé kí ọmọ ẹlọ́mọ máa kú. Ikú lọ́ọ̀lọ́ọ̀. Oyún ìkúnlẹ̀ mẹ́sàn-án, ìkúnlẹ̀ oṣù mẹ́sàn-án. Kó dẹ̀ sọ pé kó fi tàfàlà dànù. Ìkànnì Lizzy. Nǹkan tó ń ṣe pé ó máa lóyún lẹ́yìn ó máa bí láàárọ̀ ọ̀la. Wàá dúró fún odindi 9 good months. Ìkànnì Lizzy. Wàá dẹ̀ máa sọ pé wọ́n gbọ́dọ̀ kú ni. Ìwọ ọ̀dẹ̀ ló wá ń kú lọ. Wo bí orí ẹ ṣe dàbí orí efolo. O fọ́tò tí mo gbé síbẹ̀ yẹn. Orí ẹ bó ṣe dàbí orí efolo nìyẹn. O bóra títí nìyẹn. Ayé ẹ wá jámà gbàkó. Ògbésí ayé ẹ bó ṣe jámà gbàkó. Ìwọ náà wò. Ayé ẹ bàjẹ́. Inú mi dùn gan Lizzy. Inú mi dùn pa ayé ẹ. Inú mi ti ẹ̀ dùn náà. Ojoojúmọ́ ni máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa ayé ẹ bàjẹ́. Mo sọ fún ẹ, ìjà ò mo sọ mo ní last week, mo ní gbogbo àwọn tó wà lọ́dọ̀ ẹ pátápátá ló máa lò. Oyè. Gbogbo wọn ló máa kú wọ nìkan. O rí pé manager ẹ náà ti lọ. Manager tó máa ń bẹ bá tèèyàn jẹ. Because bọ̀bọ́ yẹn mọ̀ pé òun máa lọ sẹ́wọ̀n. Kò yẹ Sodiq mọ̀ pé òun máa lọ sẹ́wọ̀n. Mo dẹ̀ ń wá ibi tó ti ń kọ́ṣẹ́ gangan tí bá mú bẹ̀. Wàláì, rest in peace ló máa end ayé tí bá mú. Mo ti sanwó tó ń bá mi ṣọ́. Iṣẹ́ oṣù lẹni tó ń bá mi ṣọ́ yẹn. Iṣẹ́ oṣù ló ń gbà. Ibi tó ti ń kọ́ṣẹ́ yẹn gangan. Iṣẹ́ tó sọ pé ó lọ kọ́ yẹn. Ó ti yẹ. Mò ń ṣọ́ dáadáa. Á jẹ́ pálábá ìyá. Màá fi yé pé mo jù ẹ lọ Lizzy. Ọlọ́run. Màá fi yé gangan.
pé Okere ìwà aláyé bàjẹ́ ìka ènìyàn very wicked bastard. Ẹ̀wọ̀n nílé ẹ̀ ó máa lọ sẹ́wọ̀n last ni ẹ̀wọ̀n àfi tó bá jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà nǹkan tó ṣe àfi tó bá jẹ́ pé kò ṣe ní èpè tó máa ń gbé wọn ṣẹ́ pé wọ́n ti bàbá Ìjẹ̀ṣà mọ́lé ní èpè rẹ̀ máa mú wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà bọ́ ọmọ kékeré sùn pé fídófáì ni bàbá Ìjẹ̀ṣà Lizzy gbogbo ohun tó da nínú ayé ẹ ló máa bàjẹ́ mọ́ ẹ lójú gbogbo ohun tó da nínú ayé ẹ á bàjẹ́ mọ́ ẹ lójú ni because ìkà ní ìkà ìkẹyàn ní ẹ tó bá ti ń báyàn jà báyìí ó máa ń fẹ́ ṣe bíi pé bó o ṣe sọ nìyẹn Ìyábọ̀ Òjó ló pa Mohbad Ìyábọ̀ Òjó wà ní travelling nígbà tí nǹkan ṣẹlẹ̀ sí Mohbad of course ó yẹ pé Ìyábọ̀ Òjó sí ní Naija gbà tí kinní yẹn ṣẹlẹ̀ sí Mohbad kò sí Naija èèyàn tí ò sí ní Naija báwo ló ṣe máa pa ẹni tí ò sí ní Naija ó ní pé torí pé ọkọ Ìyábọ̀ Òjó ó gbé Mohbad lọ sí London pé wọ́n ti lọ fi nǹkan sí lára pé kí ni wọ́n fi sí lára ó dé láti London máa gbọ́ ọ Mohbad dé láti London kò kú ní oṣù yẹn gangan kò kú ní oṣù kejì kò kú ní oṣù kẹta ọkọ Ìyábọ̀ Òjó tó gbé Mohbad lọ sí London ó ti yẹ Lizzy ọkọ Ìyábọ̀ Òjó tó gbé Mohbad lọ sí London ṣé kò yẹn sí kò sí ní ara àwọn tó rí Mohbad níjọ́ tí Mohbad kú ṣó ti rí ẹ̀yẹn sí kò sí níbẹ̀ Ìyábọ̀ tó ń kígbe pé òun ló pa Mohbad ṣó ti yẹ kò sí nínú ilé Mohbad jọ́ yẹn gangan tí Mohbad kú ó ní case Lizzy tó bá fẹ́ bá wọn dá sí mọ̀ tí ọwọ́ Mohbad gangan ẹ ní máa sọ pé Ìyábọ̀ wà lára àwọn tó pa ẹ sọ fún ìjọba pé gbogbo àwọn tó wà ń bẹ̀ nígbà tí Mohbad ṣáì ó kú gbogbo nǹkan fún ọlọ́pàá gbé tó bá jẹ́ pé tòótọ́ mẹni tó pa Mohbad Lizzy ó yẹ kó lọ sí police station kó fún wọn evidence kò ń ṣe social media lẹ́ẹ̀ máa ti máa sọ Lizzy wà lára àwọn tó ń jẹ́ kán rí justice for Mohbad ó wà lára wọn òkú Mohbad dẹ̀ máa pa ẹ́ lásìkò tó wà lára wọn tó jẹ́ kán rí bọ̀bọ̀ yẹn sin dọ́là torí pé gbogbo yín kàn mú innocent people you are not targeting ẹ wà ní same accord ẹ kàn wí pé yí wèrè tó wà ní London náà a máa kí n torí pé ó ti yé tìyàbọ̀ a máa bá tìyàbọ̀ jẹ́ a máa bá tìyẹn tiẹ̀ ló bá justice for Mohbad jẹ́ ó yẹ kán fọ́ lórí tó bá mú ni ó yẹ kán fọ́ lórí ni tó bá mú yẹ kán fọ́ yẹn lórí ni kán da dòbúlẹ̀ kán mú ẹ̀hún ẹ̀ kúrò lórí ẹ̀ ó bá justice for Mohbad ó bàjẹ́ ni ọ̀rọ̀ ẹyọ kan ló yẹ kó máa sọ nonsense ló máa gbé wálé ni gbé tó ń wá ẹ wá sọ pé Ìyábọ̀ tí ò bá gbé Ìyábọ̀ nítorí pé Wùnmí ti súnmọ́ Ìyábọ̀ àbí Wùnmí ti súnmọ́ Ìyábọ̀ so Ìyábọ̀ ti mọ ikú tó pa Mohbad ṣùgbọ́n kò fẹ́ sọ àbí àwọn ẹlòmíì báyìí wọ́n dẹ̀ máa ṣépè fúnra wọn yẹn wá yọwọ́ mi kúrò nínú kinní Mohbad yẹn ló máa jẹ yẹn wá yọwọ́ mi kúrò bẹ́ẹ̀ ìwèrè ni wọ́n lórí Facebook yìí nǹkan tó máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn monetization tó máa jẹ òun ni gbogbo wọn dù ló fò ló wá nìyẹn bàbá Ìjẹ̀ṣà ṣé bàbá Ìjẹ̀ṣà wà lọ́mọ bàbá Ìjẹ̀ṣà wà lára ọmọ tí wọn bá tiẹ̀ máa sọ pé ọmọ lèèyàn bàbá Ìjẹ̀ṣà jẹ́ ọmọ bàbá Ìjẹ̀ṣà tó yẹ pé ẹ̀wọ̀n yẹn ló máa kú sí ló ṣe aláyé bàjẹ́ ẹni tí bàbá Ìjẹ̀ṣà ṣe nǹkan tó ṣe fún ọmọ ẹ̀ ó ń wò ní ìran ni màá wá gbé ní Nàìjíríà bàbá Ìjẹ̀ṣà wá ṣe kí màá take Lord into my hand táwọn bá mi yámútú ẹ̀wọ̀n ẹ̀ kò ní sí láyé ẹ̀wọ̀n yẹn lọ bọ àṣírí ẹ̀ ni ó mọ̀ ni màá yámútú ẹ̀ ni tí màá sanwó tó máa bá mi ẹyọ kan búlẹ̀tì ẹyọ kan ló jẹ mí olóṣì nígbà tó ṣe ọmọ ẹ̀ ló ṣe nígbà tó bímọ sáyé tó mọ mí nìyẹn nǹkan tí bàbá jẹ ó mọ mí nìyẹn ni tó bá mọ mí nìyẹn nǹkan tó ṣe yẹn. màá sọ̀rọ̀ pé ẹ má gbé ọmọ tí ọmọ bá ń ṣe nǹkan ẹ̀yẹ màá celebrate ẹ̀ sí nínú ìmùlẹ̀ fún ẹni bàbá tó dẹ̀ ní nǹkan tó ń sọ tó ló sọ tó ló sọ ìyá tí ò bá fẹ́ sọ fún mi ò ní débẹ̀ mọ́ tó bá dẹ̀ wá dípé bóyá. tó ló sọ nítorí pé ó ti gbé Priscilla yẹn ìṣòro ló jẹ́ fún ẹ kó tiẹ̀ wé ìfẹ́ pé ok kò ṣáà ti gbé Ìyábọ̀ Òjó kí ló sọ nǹkan tó sọ nǹkan tí Yínká sọ kò tí tó yà ó kíní ló pè kẹ́mkẹ́m ó pe Kẹ́mi ni ó sọ fún Kẹ́mi Olúnlọ́yọ̀ pé wáì tó ṣe ń ṣépè fún ọmọ Ìyábọ̀ pé tóun àti ìyá ẹ̀ bá ń jà and it's true pé tóun àti ìyá ẹ̀ bá ń jà kó fèsì ìyá ẹ̀ this woman have not said too much she have not said too much tí mo ti rí Priscilla lórí péjì ẹ̀ báyìí wàláì mo ń ṣó ẹ ní Lizzy mo ń ṣó ẹ lọ́bẹ̀ẹ́ lọ́wọ́ ẹni tó máa bá mi ṣó ẹ ó ń ṣó ẹ lójú méjèèjì tó bá lọ sùn lọ lásán máa sáré sọ fún pé òun sùn lọ ní owó tètè rí òun ti tẹ́ lọ́wọ́ sí kó máa ṣó ẹ bó ṣe máa fún Yínká jẹ because èmi mọ̀ pé wà fún jẹ tó ṣe fún jẹ bá ọmọ yẹn sáré wá bá mi ní pé o ti fún Yínká jẹ o sọ pé mi mọ̀ pé o máa fún jẹ èmi mọ̀ pé wà fún jẹ wàá fún jẹ ṣáàrin pé ò ní fún jẹ èèwọ̀ ni tó o bá fún jẹ ó máa dákú Lizzy wàá dákú tó o bá fún ó lè kú tó o bá fún jẹ ó lè gbẹ́mìí mi ìwọ àbáláàrú ẹ̀ ó máa fún jẹ ìwọ tó mọ̀ nǹkan tó fẹ́ láyé
I don't give a saucepan. Yes, so. You can share nuisance live. I will give you. I'd be moving baby the way you. To buy for me. You ain't got your little general. Why would they even tell you? British money we Lizzy. British ni oh money. British ni. Àbí torí pé kò kí múra. Kò kí ṣe makeup. British ni. Kò kí ẹ la anyhow ló máa wá sí online wá ṣe show. Oh money. British ni oh money. Oh mo ṣe tó ń ṣe ni oh mo ye tó ń gbà lóṣù ni. Oh bí Facebook lele mama fi jẹun ni. Àwọn ilé oh bí bó ṣe rí ni. Wàá mọ̀ pa àwọn ilé máa like iṣẹ́. Oh bí tó bá ń ṣe birthday lásán. Charity tó ń ṣe Lizzy ò lè ṣe. Kò ṣe pé torí mo rí Yínká. Charity tó máa ń ṣe. Ó máa ń ṣe fún àwọn arúgbó, ó máa ń ṣe fún àwọn ọmọ kékeré. Ó máa ṣe fún àwọn tí ò ní. Àwọn ìyá arúgbó special. Ó máa ṣe fún àwọn ọmọ kéékèèké. Ó máa tún ṣe fún àwọn abarapá. Lizzy ò ní wúṣà, ó lè ṣe irú ẹ̀ láíláí. Má compare rẹ̀ pẹ̀lú kí ló wúkọ Yínká. Ó máa jẹ gbèsè. Kò kí wá ń tọrọ owó lórí Facebook fún Charity ẹ̀ o. Lọ wo ìwọ ó wà lórí page ẹ̀ náà. Eléyìí ò ń ṣe máa. Ó máa tún fi owó sí, wọ́n máa tún fún wọn. Kò yẹ. Eléyìí ó máa ń share life ni. Ó máa tún fowó sí fún wọn, ó máa tún gbé lé wọn lọ́wọ́. Ó wà lórí page ẹ̀ tá bá sọ pé kò sí lórí page ẹ̀. Lizzy ò lè ṣe. Òun ló finance Charity ẹ̀ by herself. Kò ń ṣe tí o lè bí pé. Ó sì yẹ. Òun máa ń finance Charity ẹ̀ by herself. Ó ṣe Charity ẹ̀ by herself ni. Kò tọrọ owó, kò sọ fún fans ẹ̀. Bó ṣe ní fans tó, àwọn fans ẹ̀ á máa support ẹ̀. Kò sọ pé kàn support òun. Ó máa ṣe fún ara ẹ̀. So kí ló wá fẹ́ kò ní da fún èló ní Facebook ń fún yàn sí. Lọ́bẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tó ní views. Ó mọ̀ pé Yínká ní views gan. Bóyá pátápátá Adi ló máa fi $3,000. Adi ló máa fi $5,000. Ó ti rí pé Yínká máa ní views. Pẹ̀lú gbogbo views ẹ̀ kó ní 1 million bíi $17 ní gbogbo 1 million yìí. $17. Kò dẹ̀ ń ṣe ojoojúmọ́ ló máa ní 1 million. Ṣé yẹn ló fẹ́ jókòó tì? Olófò. Àmọ́ monetization yẹn ti wà lórí ẹ̀. Oníṣẹ́ iṣẹ́ ló mú Lizzy iṣẹ́ ló ń jẹ́ kó máa sọ pé gbogbo èèyàn ń gbọ́ owó nítorí monetization ni nítorí monetization iṣẹ́ ti dé bá ẹ iṣẹ́ yẹn dẹ̀ ló máa padà pa ẹ́ olófò. So Lizzy o mọ̀ pé àwọn èèyàn kì í ṣe tèmi ó yẹ ká jà náà ó mọ̀ pé àwọn èèyàn máa dúró àwọn èèyàn máa dúró máa wò pé. kẹ́ ẹ jà kẹ́ ẹni tó ti fún yín ó fún Yínká jẹ bí ó fún jẹ chọ ó fún jẹ gan. Ẹ jọ ẹ̀yin student Lizzy ni kẹ́ bá mi fún jẹ dáadáa o. Ẹ bá mi ṣe analysis yìí nǹkan ìkẹ́ fi fún Lizzy jẹ lófò. Jẹ́ ká wo bí ó máa ṣe báyìí. Jẹ́ ká máa wo Yínká náà kó ṣáà má lọ bẹ̀ ní tèmi kó má lọ bẹ̀ o. Mami you kill Lizzy she cannot do it. Mami it's also she cannot do what me you understand. Yínká have lots of view but Lizzy wèrè. Yínká have lot of I'm telling you I don't know the reason why. Yínká ti wà lórí social media for long. Ta ló ń jẹ́ Lizzy? Lizzy ló jẹ́ kí Yínká máa bú Yínká. Ọlọ́run pé ó tiẹ̀ support Lizzy lásán òun ni wẹ́ sábọ̀dì yẹn ṣe lè wá fún I'm telling you Yínká ó mọye tó máa ń gbà ní pé o pé Yínká pé kó wá kọrin birthday fún ẹ ó mọye tó máa ń charge ni ó mọye tó máa ń charge pé o fẹ́ ṣe birthday wá ní pé kó wọ studio fún ẹ ó mọye tó máa charge ni owó mà ní owó ńlá kò má ṣe $2 kò má ṣe $50,000 oyè pounds ló máa ń gbà pounds kò ń gba náírà ó mọye tó máa ń charge ó máa yẹn mélòó tó máa ń kọrin fún tó bá fẹ́ ṣe birthday alólòfò ní kó ti kọrin fún ẹ lẹ́fẹ̀ẹ́ ó lè mọ yìí ó ti kọrin fún ẹ lọ́fẹ̀ẹ́ àbí ó ti wò bí èèyàn ẹni ó máa wà lábẹ́ ẹ̀ ni ó máa ṣe speaker fún ẹ olófò ó fẹ́ káàdì kẹ́gàn máa ṣe speaker fún òun ìjọ tó máa ṣọ̀rọ̀ sọ ó ní AJ team ọ̀dọ̀ òun ló wà òun ló ń ṣiṣẹ́ fún mo yá kọ́ọ̀tì ẹ̀ mo yá ń jó kiri WhatsApp mo yá kọ́ọ̀tì fídíò yẹn mo bẹ̀rẹ̀ sí circulate ẹ̀ káàkiri pé ẹgbẹ́ wa ó security bí atala àtàwọn AJ team ti ṣiṣẹ́ fún Lizzy o Lizzy ti sọ yí pé wọ̀wọ̀wọ̀ ni wọ́n. Aya circulate ẹ̀ kiri ó yá go worldwide àwọn yẹn yá padà lẹ́yìn wèrè. ẹnu ẹ̀ lójó ẹnu ẹ̀ jó ṣe mistake ni ẹnu ẹ̀ jó odindi ìyáyé kó wá ṣe speaker fún ẹ ó ti yàwé ó ti mara odindi nation kan aláyé bàjẹ́ oh my God guys mo fẹ́ kàwé fídíò ẹ jẹ́ ká wo fídíò yìí nǹkan yìí láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wo fídíò yìí nǹkan yìí láti bẹ̀rẹ̀ ó fi yín wé jombo èmi lè jù sínú WhatsApp yín ọlọ́ mo lè ju fídíò Lizzy yẹn fídíò tí Lizzy fi bú yín yẹn mo lè jù sínú WhatsApp yín kẹ̀mí another account
pẹ̀lú phone number Nàìjíríà ẹ máa fi jù sínú WhatsApp yìí ẹni tó sọ di wéwé. gẹ́gẹ́ bí èmi náà ṣe gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó sọ pé mi ò kí ṣọ̀lẹ mi ìdẹ́ ń ṣe àtòbò jẹun gẹ́gẹ́ bí mi ṣe ba lọ́wọ́ ẹ̀ so èmi kọ́ ni mo lọ̀rọ̀ monetization yẹn but mo tún. Hello ma ẹ kalẹ̀ ma me understand the address they send this to me adúpẹ́ lọ́wọ́ lọ yeah. Okay. Yeah. Oh, okay. Okay, 100 bucks. Abiju belo, okay. Ibẹ̀ ló máa gbé lọ. Yeah. Van ló máa gbé wá. Tẹ́ bá ti ra more than that. Yeah, máa fún wọn ní quotation lọ́la. So you say love. All right. Yeah. Yeah. Hey, yeah. All says my going to see from. All right. Bye, man. Oh my God. And I'm not duty bound to acquire any other person's enemies. Please. Tó bá jẹ́ pé mo ṣe handle ọmọ mi kò tẹ́ èèyàn lọ́rùn. If you don't want me to mention and ìyá tí ó bá fẹ́ kí n dárúkọ mọ́, you are free to say it. It is your right. You can say it. Ẹ má jẹ́ n dárúkọ mọ́ mi mọ́. But whoever tó bá choose. Ẹ bá wo show yìí láti bẹ̀rẹ̀. Ẹ bá kọ́kọ́ reaction yìí nǹkan TNT. In fact, action ẹ̀ mi believe pé ó máa soft at the end. Láti má bá mi sọ̀rọ̀ because of my stand. I say it again to your tent, O Israel. Ẹ ká sọ. Ẹ máa gbọ́. Fídíò sí mi. Tẹ́ ń send ọ̀rọ̀ sí mi. Tẹ́ ń pè mí. Mo sọ fún yín pé keep me out of trouble. Mi ò fẹ́ ṣe. Mi ò fẹ́ wà. Ẹ máa gbọ́. However, mo take time láti wo fídíò tí Lizzy ṣe. Ó fún tí mo sọ lẹ́ẹ̀kan ni pé Lizzy, èmi kọ́ ló yẹ kó sọ bẹ́ẹ̀ yẹn sí i. Mo reason because number one mi ò ṣẹ́. Number two. Wèrè lọmọ yẹn, wọn kì í ṣe wèrè. Ó yẹ kí ẹ ti mọ̀ pé kò sẹ́ni tó máa ń ṣe wèrè ọmọ yẹn. Wọn ń ṣe. Jẹ́ kó yé yín. Wọn kì í ṣe wèrè ọmọ yẹn. Ẹ kò máa ń ṣe bí wèrè ni. Mọ̀ pé ọ̀rọ̀ tèmi ti kọjá ọ̀rọ̀ monetization. Ẹnu iṣẹ́ ló ti bá mi now Lizzy. Lizzy ẹnu iṣẹ́ láti pàdé. Of course. Ó dẹ̀ mọ̀ pé ẹnu iṣẹ́ ta ti pàdé. Mi ò ń ṣe just not iṣẹ́. Business class ni mo ti ń serve. Mo láwọn èèyàn tó ń wà lọ́dọ̀ mi. Mo máa ń wá sí economy wá wò wọ́n, wá monitor wọn, máa tún padà síwájú. Ẹnu iṣẹ́ ló ti bá mi náà bí mo ṣe pàdé wọn náà lẹ́nu iṣẹ́. Níbi tá dúró sí kọ̀ọ̀kan yàrá wa. So mo kọjá pé kí ni mo fẹ́ fi monetization ṣe. And again bí mo ṣe sọ̀rọ̀ nígbà Priscilla bẹ́ẹ̀ náà ni mo ṣe sọ̀rọ̀ torí mo rí níbi tó ti sọ pé ṣé Florida ò kì í ṣọmọ ṣé bàbá àjèṣe ń ṣọmọ. Mo jáde several times láti sọ̀rọ̀ nípa Florida and the reason ni pé anything ọmọdé ẹ má fi tọmọdé sí. Àìmọye if I auto stage kan tí bá sọ nǹkan báyìí máa ní ẹ Lizzy mo support tí bá sọ nǹkan báyìí Lizzy mo support. Nǹkan táwọn èèyàn ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé ẹ máa rí Lizzy tó máa ṣépè fún Priscilla ẹ ní jáde láti sọ fún pé kó má fi tọmọ sí. Ìdí nìyẹn ìdílé àwọn èèyàn ṣe ń gbé yín ní alábòsí. Ẹ máa rí ẹni tí Lizzy ń gbé ọmọ ìṣépè ó ti yẹyin ẹ rántí ìgbà ti tèmi náà tí Lizzy lọ kọ́ RIP lórí àwọn ọmọ tó bí àtàwọn ọmọ tó gbogbo àwọn ọmọ tí àwọn èèyàn tó gbogbo ẹni tó ń support Lizzy gbogbo ẹnikẹ́ni tó jáde tó ń support Lizzy RIP ló máa fi end àwọn ọmọ wọn. Tí a bá dá padà fún kò ní stop ẹ ìyá aláya ẹ nínú blogging ìyá ẹ lójókòó yìí àfi tí mi bá fẹ́ ṣe Ọlọ́run ìyá ẹ lójókòó nínú blogging tó máa ń sọ pé blogging Lizzy wà sá tí bá tara bọ blogging fún ẹ but kò jẹ mọ́ kò jẹ lọ mọ́ ló sì yé ìyá ẹ mo dá padà fún ìyá ẹ gbọ̀n o ní gbàgbọ́ o mo dá padà pẹ̀lú happiness mo fi bẹ́ẹ̀ dá padà ara ẹ gbọ̀n o mọ̀ pé òkò yẹn ni máa Yínká já ìgbà ẹni Yínká wá mọ̀ pé òun máa sọ pé but Yínká ò rí ní 2 days for good 2 days tó fi ń kọ́ RIP lórí ọmọ Yínká ò lè sọ̀rọ̀ ńgbà yẹn òun làwọn èèyàn ṣe ń àtàkì Yínká pé kí ló dé tí Yínká ò lè bọ́ síta kó sọ fún Lizzy pé yé ṣépè fáwọn ọmọ lọ́mọ mọ́ kí ló dé tó jẹ́ pé èpè ló máa ń ṣe fọ́mọ lọ́mọ kí ló dé tó jẹ́ pé ọmọ ló máa ń ṣépè fún tó máa lu ṣẹ́rẹ́ tó máa gbé fọ́tò àwọn ọmọ kéékèèké tó máa kọ́ RIP lé lórí Yínká ò sọ bẹ́ẹ̀ fún Lizzy o ṣùgbọ́n Yínká wá pé kí ló wúkọ woman yìí kẹ́mkẹ́m ó wá pé lady yẹn jáde pé má ṣépè fún Priscilla at least kò ṣàlè bá Lizzy sọ̀rọ̀ Lizzy má gbọ́ o kò ń ṣèwọ ló bá sọ̀rọ̀ o kò bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ó ti yẹ ẹ́ ń sì torí aláṣejù ní ẹ bàbá àṣetẹ́ ó wá pé Dr. Kẹ́mi jáde pé má ṣépè fún ọmọ mọ́ báyà jà tó bá fẹ́ báyà jà ìwọ kọ́ ló dárúkọ o Kẹ́mi ló dárúkọ o ó ń ṣèwọ lórí burúkú òṣì o torí pé inú ẹ dùn torí pé mo rí pé Dr. Kẹ́mi ó ti ń gbé gbogbo ọ̀rọ̀ tó ń sọ wọ́n ti lé Ìyábọ̀ kúrò lé Ìyábọ̀ wọ́n ti lé kúrò lé láńlọ́ọ̀dù ẹ ti ṣe gbá ẹni tó yẹ pé iwájú ilé ẹ̀ ló ṣìṣì sọ̀rọ̀ lẹ́nì
iwájú ilé ẹ̀ ló sì ṣe gbogbo fídíò tó ṣe lẹ́nu. Lizzy ìwọ ló lè wọnú ilé ẹ mọ́, ó lè wọnú ilé ẹ mọ́, oyè ìwọ ló ti lé dànù kúrò nínú estate yẹn because nítorí peanut tó ń fún kẹ́mkẹ́m ó ti yẹ owó tó ń fún lábẹ́ ńlẹ̀ nítorí ẹ̀ ló ṣe ń gbé ọ̀rọ̀ tó bá sọ. Oh, adómídé ìṣe ẹ bó dé sọ fún ẹ o, mo sọ fún ẹ ń gbà yẹn o, mo sọ fún ẹ mo lé mi gan ti máa ń fún lówó gan kò mọ̀ pé mi ni, ó ti yẹ èmi gan ti máa ń fún lówó kò mọ̀ pé mi ni mo fún lówó because tí o bá fún woman yẹn lówó kò tí yẹ ń sìn tó o bá fún mọ́ kò tí yẹ gbogbo nǹkan tẹ́ ẹ jọ sọ ló máa wá sọ lórí social media tó bá ti gbé àwọn £10 ẹ ṣàmù àwọn £10 tó máa ń sọ pé kọ́ máa contribute yẹn ṣé £10 ni àbí 10,000 naira mi ìmọ̀ ṣá mo kàn lè fún ní 50,000 naira àbí 20,000 naira ṣé ti yẹ yín sìn not pé kó bá mi búyàn o gbà tí mi tẹ̀ kó bá mi búyàn ṣé kò yẹ yín sìn tó bá ti gbé àwọn kinní yẹn síta but ìwọ Lizzy ó wá ń gbé ọ̀rọ̀ tó ń sọ wàá mọ̀ pé o ti fún lówó inú ẹ̀ ń dùn bó ṣe ń bẹ̀ bú wo jẹ́ ìsọ kinní kan fún Kẹ́mi bí Dr. Kẹ́mi ṣe wà yẹn Ìyábọ̀ máa fish out ọlọ àdírẹ́sì ẹ báyìí ni Ìyábọ̀ ṣe máa déwájú ilé ẹ pẹ̀lú àwọn authority. Lizzy ò ní kankan tó máa offer ẹ o fèsì Ìyábọ̀ bípì sílẹ̀ alẹ́ bípì sílẹ̀ kò ní pẹ́ńlí ọkọ o bí wọ́n máa pẹ́ńlí ọkọ o kò kún anybody. Ìyá tó tẹ̀ onígbàgbọ́ pé Ìyábọ̀ ló rán ẹ lọ sẹ́wọ̀n fèsì Ìyábọ̀ jù à nídìí láti máa ṣe ìjọ́ wo la fẹ́ ṣe dá tí bá ṣe fèsì mi tó bá ṣe mi máa fèsì ẹ ṣùgbọ́n ẹ máa fi ẹni tẹ́ ṣẹ̀ yìí sílẹ̀ ẹ máa lọ máa mú àwọn ọmọ innocent nǹkan tí woman yìí sọ nìyẹn Lizzy wá bọ́ síta ó bẹ̀rẹ̀ sí bú Yínká TNT kò yẹ kó bú Yínká. Florida àìmọye èpè káwọn èèyàn gbé mi. Florida ó dẹ̀ gbàdúrà fún Florida gan Lizzy tí wọn náà dẹ̀ mọ̀ ẹlẹ́dàá Yínká á fìyà jẹ Lizzy because ládùúgbò ọmọ tó gbé ṣépè lórí social media yìí ó máa ń gbé Florida lójoojúmọ́ láti máa gbàdúrà fún ó máa ń gbé ní gbogbo ìgbà láti máa gbàdúrà fún ó ti gbàgbé gbogbo ìgbà tó máa ń sọ pé kí n lọ bẹ́ẹ̀ flag ẹ̀ nítorí pé inú ẹ̀ ò dùn tó ṣe ń gbé Florida máa ní àdúrà ni ó ń ṣèpè àwọn tó wà lábẹ́ ẹ̀ ló ń kọ́mẹ̀ntì nonsense ó dẹ̀ ń blọ́ọ̀kì wọn gbogbo kọ́mẹ̀ntì yẹn là ń ṣọ́ inú ẹ̀ ò dùn náà ni ó ṣàfẹ́ kan flag ẹ̀ mo ò dé lè flag ẹ̀ because ó gbàdúrà fún ọmọ ẹ̀ ni àdúrà ló gbà fún ọmọ ẹ̀ at the end of the day ṣé o ṣìbú náà ó ṣìbú náà ṣe bóun ló ṣì fún jẹ lẹ́nìí náà èèyàn tó gbàdúrà fún ọmọ ẹ̀ ló fẹ́ ká tó flag ẹ̀ mi understand tí wọ́n máa ṣe ibi débẹ̀ mi tiẹ̀ ní power láti lè ṣe ló bá dé péjì yẹn wá wípé àdúrà ló ń gbà bẹ́ẹ̀ àdúrà ló gbà fún ọmọ ẹ̀ ni o ọmọ títí ẹ ni o ó dẹ̀ tún ní kábẹ́ flag ẹ̀ mo dé péjì yẹn báyìí mo kàn mírí ni mo kàn kúrò bẹ́ẹ̀ ni mo wíìkì ni ṣá ní ilé flag péjì yẹn ṣá mo kàn wíìkì ni pé this is a prayer point ó dẹ̀ ń block so many people tó máa kọ nǹkan tí ò da kí ló tún fẹ́ kò ń ṣe pé ó gbé ọmọ ẹ̀ síbẹ̀ kò check comment section ó check comment section máa wádùn comment tó wà ń bẹ̀ tó dẹ̀ tún make sure pé òun check ẹ̀ ní ìwọ́n tí wàá lọ flag ọlọ́run gan máa bínú èèyàn máa ń ronú kó tó ṣe bíi a lè jọra wa Lizzy ọlọ́run máa jẹ mi lè mú ìwà burúkú lóní èmi mọ̀ yìí pé lálá ìwà àti ẹ̀ ó máa wálẹ̀ ó yí pé mo lè sọ̀rọ̀ ẹnu mi lẹ́nìí sìn ìgbà tá ẹjọ́ wà ń gbà yẹn pé mi ń wò yín ni ti túká báyìí ó yí pé mo sọ̀rọ̀ ẹnu mi lẹ́nìí ta ni pé mo ti wá flag ẹ̀ nígbà yẹn ìgbà tèmi àti ẹ̀ wà Lizzy ṣé mo pé mo máa regret ẹ̀ lẹ́ni pé mi ìbàdí ẹ̀ máa inú mi wá dùn lọ́jọ́ tèmi pé mi flag Yínká inú mi dùn because mo wo comment section ládùúrú comment ó kọjá 10,000 comment tó wà ń bẹ̀ nígbà yẹn àdúrà ni gbogbo wọn fún ọmọ ẹ̀ kò sẹ́ni kankan tó ṣépè fọmọ yẹn lábẹ́ ẹ̀bẹ̀ o celebrate ọmọ tiẹ̀ gan kó wíwú comment yẹn rí o celebrate ọmọ ẹ̀ kó wí comment yẹn rí kí la tún wá fẹ́ gbà fọ́lọ̀ kí la tún fẹ́ ṣe fọ́lọ̀ ẹ̀yin èèyàn ẹ má ṣe bí o ibi ò dáa o ẹ má ṣe bí o inú mi dùn lọ́jọ́ tèmi sìn pé mo sọ̀rọ̀ yẹn síta ta ni pé mo flag Yínká ń gbà yẹn inú mi ò ní dùn ṣé kò yẹ mi ìmọ̀ pé ó máa ṣe padà jà ìgbà yẹn tó ń dùn láàrin mi àti Lizzy tí Lizzy jáfẹ́ kan flag ẹ̀ ṣe jáfẹ́ kan flag ẹ̀ because dáadáa ló ṣe fọ́mọ ẹ̀ mo ṣáà ń kà mí dà pé nǹkan tó ṣe yìí nǹkan tó dáa ni ok máa ṣe òun push kíní yẹn síwájú tó pé mo mọ̀ pé mi ò lè dé péjì yẹn láti lè ṣe mi lè ṣe because mo ní conscience kò sẹ́ni kankan tó bú ọmọ yẹn ogún 22 hours mo fi wà lórí péjì yẹn kò sẹ́ni tó bú ọmọ yẹn wá ìtàṣe máa ṣe mo thank God lẹ́ni o pé at the end of the day ó padà bú náà ní Lizzy kò sẹ́ni tó lè tẹ́ ẹ lọ́rùn kò sẹ́ni tó lè tẹ́ ẹ lọ́rùn honestly speaking wọn ò lè tẹ́ ẹ lọ́rùn kò sí ẹni kankan tó wà nílé ayé yìí tó lè tẹ́ ẹ lọ́rùn kò sí
o bá mú ojú ẹ kó yọ fún Lizzy Anjorin. Lizzy Anjorin ò lè ní ìtẹ́lọ́rùn. Ẹ má ṣe bí ẹ̀yin èèyàn o, kò sí bó ṣe lè like ẹni yẹn tó, má ṣe bí o, má regret o. Wọ́n jẹ́ ọ̀la ó ṣe pàtàkì fún ẹni ayé, wọ́n ti ọ̀la, má ṣe bí pẹ̀lú ẹnikẹ́ni, jẹ́ kí dáadáa ẹ pọ̀ ju ibi lọ. Tania ọmọ ẹ ló celebrate o, táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣàdúrà, táwọn èèyàn bẹ̀rẹ̀ sí, nítorí Esabod ló ṣe celebrate ọmọ ẹ, ó dẹ̀ jẹgba Yínká jẹgba lọ́dọ̀ Esabod. Kí ni ìwọ fẹ́ fi san padà? Ká lọ flag ẹ, ẹni tó yẹ pé ó jẹgba lọ́dọ̀ Esabod, ká tó lọ flag page ẹ. Èṣù ní Lizzy Ọlọ́run, ẹni tó bá rí ẹ tí ò bá sá. Ẹ má ṣe bí fún yàn o, ẹ má ṣe dáadáa o, torí dáadáa yóò máa ń ṣílẹ̀kùn ayọ̀ fún yàn ni. Má ṣe bí o, no matter what, no matter anything táwọn bá ṣe fún ẹ, máa wòran wọn. Jẹ́ kí God of vengeance jẹ́ kó jà fún ẹ. Ìkà ni Lizzy, ìkà gidi ni o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo bọ́ ń bẹ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run yọ mí kúrò ń bẹ̀. Ọlọ́run tó yọ mí á yọ gbogbo ẹ̀yin náà tẹ̀ wá ń bẹ̀. Kò sí nǹkan tó lè ṣe fún tó máa ń dùn mọ́ nínú o. Bó ṣe fẹ́ pa ọ̀tá ẹ̀ ló ṣe fẹ́ kí ìwọ náà máa pa gbogbo èèyàn tí kò bá ti like o. Bó ṣe máa ń gbé àwọn èèyàn ṣépè tọmọtọmọ ló fẹ́ kí ìwọ náà máa ṣe. Bó ṣe máa ń ṣe ògùn ló fẹ́ kí ìwọ náà máa ṣe ògùn. Ṣé kò yẹ? Ìjọ tó bá máa kúrò lẹ́yìn ẹ̀ bá ó máa kúrò lẹ́yìn ẹ̀ náà ni o. Ó dáadáa kó tó ṣe. Má ṣe ibi sẹ́ẹ̀dá kankan. Kò sẹ́ni kankan tó ṣẹ̀ mí bí mo ṣe wà yìí. Ẹnikẹ́ni ò ṣẹ̀ mí. Mo ò lọ́ta. Mo sọ fún yín o. Lizzy is a very wicked soul. I'm telling you. Ṣé lọ́jọ́ tèmi sìn? Lady yẹn ò ní mọ̀ pé àwa la flag òun o. Kò ní mọ̀ o. tí mo sọ̀rọ̀ pé A máa wò pé ta ló yọ fídíò òun. Kò ní mọ̀. Ẹni tó ṣe kíní fún ẹ. Láti wá lọ flag ẹ láì ṣe sága. Ẹni yìí kò ṣe sága. Kò ṣe pé fún yàn. Kò bú anybody. Kí wàá láfẹ́ flag ẹ fún. Nítorí pé láti ilẹ̀ kò support ẹ. Kò kí ń ṣe sága ni. Láti ilẹ̀ kò support ẹ. Torí pé kò ń ṣe sága. Wàá máa sọ pé ẹ̀ ṣé kò kí ń rí. Nítorí pé gbà yóò máa ń bá Dọ̀kásì ṣeré. Ó máa ń sọ pé òun like Dọ̀kásì. Ó máa ń celebrate Dọ̀kásì. Wàá máa sọ pé ṣé kò rí. Kí ni Àgbàlá Gabriel ṣe fún ẹ? Tó fi ètò Àgbàlá Gabriel tó fi ṣe show tó ṣe fún yẹn. Ṣèbí nítorí pé Dọ̀kásì fún ní 1.3 million àbí 1 million. Ó fún nígbà tí man yẹn ń tọrọ charity something tí Dọ̀kásì wá gbélẹ̀. Nǹkan tó ṣe é ti Pastor Àgbàlá Gabriel tó fi balẹ̀ ayé ẹ̀ jẹ́. Kò wá kínú ẹ lè dùn. Mo ò tún celebrate máa yẹn lórí page mi mọ́. Kínú ẹ lè dùn. Ṣèbí tí bá ṣe nǹkan tí mo ń ṣe lẹ́yìn òṣà ni mọ́. Because mi hate máa yẹn, mo like his preaching ẹ̀. Mo like àdúrà ẹ̀. Mi lè gbàdúrà ẹ̀ kí n máa dúró láti gbàdúrà ẹ̀. Nítorí Dọ̀kásì fún ní 1 million àbí 1.3 million. Torí ẹ̀ ló sọ pé owó tí Dọ̀kásì fún yẹn, owó pé kó fi búlì ẹ̀ ni. Má gbọ́rọ̀ tó ń sọ. Pé ṣé ó yẹ kí pásítọ̀ gbowó lọ́wọ́ apànìyàn? Ṣé Dọ̀kásì pààyàn ni? Ó fún ẹni tójú ẹ̀ fọ́ ni, kò fún màá yẹn. Ó fún ẹni tójú ẹ̀ fọ́. Oníṣó yẹ kó gbowó lọ́wọ́ Dọ̀kásì, lọ́wọ́ àwọn tó ń pààyàn. Irú owó wọn ni Dọ̀kásì fún yẹn. Nítorí ẹ̀ ni ó ṣe wá. Pé àwọn Dọ̀kásì ló jẹ́ kí lórúkọ bọ̀bọ́ yẹn náà. Bọ̀bọ́ Muyideen nìyẹn. Pé àwọn Dọ̀kásì ló plant Muyideen sọ́dọ̀ ẹ̀. Olórí ayé Lizzy ti bàjẹ́ gan o. I'm telling you, ayé ẹ̀ ti bàjẹ́ gan. Tí Yínká ti yẹn tó bá lè ṣe ọkùnrin ìgírí kò ní ìdí ọ̀rẹ́ kankan lórí Facebook. Platform ẹ̀ ló dájú. Page ẹ̀ òun ló dájú. Kò ní ìdí anybody tó wà nínú saga. Kó má like ẹni kankan, kó má bẹ ẹni kankan ṣọ̀rẹ́. Ẹ má kí anybody. Because you have a good platform, why do you want to jeopardize it? For who? Fún ta ni? When you talk, people want to watch you. Àwọn tó wà nínú saga gan wọ́n fẹ́ wò ẹ́. So why do you want to be anybody's friend? No. You can talk, they cannot talk. Tó bá jẹ́ àwọn lè sọ̀rọ̀, àwọn tó wà nínú saga. They have to fight. Àbí kí o lè ṣe educative show kankan. Àbí kó bá jà saga. Gbogbo àwọn speaker tó wà lórí social media tó ń ṣe saga ni. How many of them are you see them doing educative show? Nobody. Àbí tó bá ṣe saga. So you that you are not doing saga, why are they your friend? Why are you selecting one that this is your friend? Yes, Sabo should not be your enemy. Abuke should not be your enemy. Doka should not be your enemy. Nobody should be your friend. Don't say you love one person and you can't love. Don't love anybody. Just be on your own. Your platform is open to anybody. Don't mention anybody's name. Just focus on what you are doing. Why liking people that is in saga? Why liking them? Don't like anybody because from there you have enemy.
kò sẹ́ni kankan tó jẹ́ ọ̀tá mi gbogbo àwọn tá a ti jọ ṣe sága yìí mi lọ́tà láàrin anybody wọn mi mọ̀ pé mi ò ṣe sága mọ́ ó ti yẹ yín sí bọ̀ kò sọ́tà kankan mi lọ́tà láàrin gbogbo wọn tó bá ṣe ṣó tó bá dùn mọ́ mi tó bá rí lórí péjì mi wàláhì ṣó tó ti yẹn ó dùn mọ́ mi mo share ó ti yẹ yín sí lórí kó má lọ máa dàbí pé mo love ẹ jù mi lọ́tà bí mo ṣe láìkẹ́ mo ṣe láìkẹ́lé mo make sure pé mo ṣe ayé mi bẹ́ẹ̀ ni mi ò fẹ́ gba ìjà ọ̀tá anybody mi ò fẹ́ ja ìjà anybody mọ́ fẹ́ try láti yọ kúrò láyé mi kò sẹ́ni kankan tó ṣẹ̀ mí mi ì hate ẹni kankan because orí social media tó o bá ti bá wọn ṣó mi ní pé o hate wọn ni ṣùgbọ́n lọ́kàn mi tèmi mi ò hate anybody tèmi ìfẹ́ lọ́tà láti bẹ́ anybody ṣe mi ìfẹ́ lọ́tà mọ́ do you understand you go àwa tá àti ẹni platform àwa tá àlẹ́ ní kankan tó ń wò wá àwa ń ṣà láti wà on our own ìwọ tó wá ní èrò ó wá ń so mọ́ àwọn èèyàn why are you so mọ́ yàn ta ni Lizzy tó ń so mọ́ nǹkan tí woman yẹn ṣe nǹkan tó dáa ni ó celebrate Priscilla wà lórí WhatsApp mi wọ́n send sí mi ó sọ fẹ́ ni ẹlẹ́sẹ̀kẹsẹ̀ pé nǹkan tó dáa ló ṣe ṣùgbọ́n Lizzy máa ṣépè fún ẹsẹ̀kẹsẹ̀ mo ní Lizzy máa ṣọ́ Lizzy o ó máa wá fún ó dẹ̀ wá fún tó tọ́ kò tiẹ̀ sọ pé Lizzy ò tiẹ̀ sọ pé Anamáyọ̀wá wà á dẹ̀ wí pé mi ní wá fún ó jẹ́wọ́ mo mú ẹ délédélé ni torí tó o bá wá fún yín káyàn ọlẹ́ ò ní sùn mo dẹ̀ mọ̀ pé òun ló máa ṣe ṣó yẹn ò ní sùn mọ́jú. Lizzy tó yẹ pé tó bá ṣe ṣó tán sí tó bá rí péjì kan tó bu tí èbú yẹn wọ̀ lára dáadáa ó máa jáde lẹ́sẹ̀kẹsẹ̀ padà. màá sọ pé kó lọ sùn pé kò mí nìyẹn ní omi ìgbọ́n kan tó sọ ni tóun bá dájọ́ máa wo bí a tó tọ́ ni màá ní ta ló máa wo bí a tó tọ́ ni commentator àwọn pípọ̀ yìí wọ́n fẹ́ pọ̀ òun ni láti jọjọ́ ò tí kù ṣé kò kúkú da kúkú tó bá kúkú ṣé kò wá da ni tó bá kú ṣé kò da gbogbo ayé ló ti bá jà ó mọ̀ pé nuisance lòdì ó ti di nuisance ó lè sọ̀rọ̀ yẹn fún ìníjọ yẹn mo ní tó bá wọlé nísìnyí mo ní gbogbo wa pátápátá ló máa bájà it is good to go to war ó ti yẹ tí war yẹn bá ti dákẹ́ telling you dákẹ́ yẹ tó bá ti gbá gbogbo àwọn yìí nǹkan yìí tán ó ṣe máa fèsì Àbíkẹ́ lẹ́lẹ́ǹkejì Ọlọ́run ó ṣe ń bọ̀ wá fábíkẹ́ lẹ́lẹ́ǹkejì mi lè wéètì láti wá wò ẹ̀yin student Lizzy làwọn fún jẹ jù ó ṣe máa wá fábíkẹ́ lẹ́lẹ́ǹkejì ó ṣe máa ṣẹlẹ̀ because ó máa tún padà láti bẹ̀rẹ̀ wọ́n bó ṣe ṣe fún Fọlá tó tún padà láti bẹ̀rẹ̀ bó ṣe máa ṣe nìyẹn ó kì í gbọ́n má let go gbogbo kí nìyẹn ni mo ti bèrè lọ́wọ́ ẹ̀ gbà tó fẹ́ bẹ̀rẹ̀ mo ní pé ṣé o ní tough skin ẹni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní ṣé o ní torí pé tẹ́sà wọ́ọ̀dù bá ṣe ṣó fún ẹ ó ṣeé ṣe kó wọ kó má ó ṣeé ṣe kó wọ kó má ó ní pé wàá gbà mọ́ra ni mo ní no ó lè ṣe sága kò expect pé wọn ò ní fún ẹ jẹ padà báwo ló ṣe máa búyàn kẹ́ni yẹn má bu ẹ padà ready to take ṣe o ní tí skin tó máa fi gbà because so many speaker nǹkan tí ò ṣẹlẹ̀ ó máa ní kó ṣẹlẹ̀ ṣe o ní tí skin tó máa fi gbà àwọn àràbù yẹn o ní pé kí n má wọrí àfi tán bá ṣe tí ẹ sábà ti jáde báyìí tí dọ́kà sí bá jáde báyìí hospital ló máa lọ ọmọ lọ sí ọmọ lọ pé nurse ọmọ lọ pé nurse ẹ̀rù bá máa bà mí pé ohun èrè ti fẹ́ kú ẹ̀rù bá máa bà mí ó máa lọ pé nọ́ọ̀sì fún wèrè ọmọ pé nọ́ọ̀sì wa pé kí nìyẹn mo bèèrè lọ́wọ́ ẹ̀ ṣé o ní tíṣkì àwọn bíbú yìí ṣé o ní tíṣkì gbogbo ọ̀rọ̀ ẹ sábọ̀dù pátápátá ni mo ti sọ fún ẹ gbogbo kò sí nǹkan tí mo sọ fún ẹ nígbà tí dọ̀kásì náà gbogbo ṣó wọn ni mo ti sọ fún ẹ sí náà o gbọ́ wọn náà. Wọ́n tiẹ̀ wá lọ wọ́n tiẹ̀ wá lọ fún láti rárá ṣe bóyá kán gbóhùn lẹ̀ kán wá mú láti ní láti ò lè pọ̀ orí tálákà ni láti ò lè pòwó fún wọn ṣé o mọ̀ ẹgbẹ́ àwọn táwọn ṣe sága traffic làwọn èèyàn máa ń wá ibi tí ẹni tó máa fún wọn ní traffic kí ló fẹ́ sọ nípa láti tó máa pawó fún wọn ju láti jìgólò
kíní kan fún exactly èyí pé tó bá ti ṣe show náà wọ́n nà fún láti wọn kì í ṣe sírè lọ fún ìwọ ló máa ṣe sírè fún ọ máa ṣe sírè fún ẹ lórí ìgbésí ayé ẹ báyìí ẹni tá a bá wí fún ọgbàjọ gbọ́ ẹni tá a bá sọ̀rọ̀ ìbàjẹ́ ó bí àwọn tó ẹni òde ni òde mo fẹ́ tó ẹ fún mo fẹ́ kó o bá pé mo máa sọ òdodo ọ̀rọ̀ fún ẹ ṣé ìwà àti ẹ̀yin sì ṣe ìjà olófò ó ń bá Dr. Kemi sọ̀rọ̀ ìwọ ń dá sí so that Dr. Kemi ṣì máa ṣe pé lọ fún Priscilla nígbà tó bí wo Priscilla ńlẹ̀ ọmọ Lizzy ìka ní ẹ o láì ṣẹ́jẹ́ máa ń lọ́jà ní kẹ́lọ́sàn tani Lizzy náà jẹ́ kí Yínká Olóko kó gbọ́n náà jẹ́ ó gbọ́n. tó kàn mí pẹ̀lú anything tó bá ń ṣẹlẹ̀ so bí mo ṣe sọ̀rọ̀ Priscilla bẹ́ẹ̀ náà ni mo ti ṣe sọ̀rọ̀ Florida rí. which is truth. honestly mi ì dẹ̀ fìgbà kan kúrò lẹ́yìn ẹ̀. she was saying the truth. God will bless you. Esabod won now. Ọlọ́run máa jẹ́ kó da fẹ́ni tó kọ́mẹ́ntì. I'm telling you. Esabod won now. Kò wá ní jẹun. Kò ní jẹun. Wọ́n ti bá tiẹ̀ jẹ́ kó jẹun. Ọ̀rọ̀ lásán ni o. Mo sọ fún ẹ. Àwọn máa wá speaker ni. Guys, let us be going jàre. Yẹ́ máa lọ jàre. Má gbàgbé court case on the 9th ni o. July 9. Lizzy ò ní evidence kankan o ìgbà tó dé court ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ adájọ́ ni o kàn jẹ́ kó wù lọ pile ẹ̀ ọ̀pù kò dẹ̀ ní evidence gangan evidence tó fẹ́ lọ gbé wa make sure yìí pé ṣe mọ̀ pé láàrin èmi àti ẹ̀ ò ní evidence Ìyábọ̀ Òjó débi tí Ìyábọ̀ Òjó ti ṣe é lélẹ̀ evidence gist lover page gist lover ẹ̀yin tẹ́ máa ń join ẹ mọ̀ bí mo ṣe gbé fọ́tò yìí síbẹ̀ nsìn tí mo wá ń ṣe show ṣó ti yẹ yín sìn òun ló ṣe máa ń sọ yìí pé Ìyábọ̀ ló rán ẹyin jíta Ìyábọ̀ ló plant ẹ sọ́dọ̀ mi ṣó ti yẹ yín sìn ṣé mo àwọn fídíò tẹ́ pé ẹ mọ fọ́tò yìí sìn tani pé Ìyábọ̀ ni mo gbé sí bíbá Lizzy àwa kọ́ọ̀tì ẹ̀ àwa gbé lọ sí kọ́ọ̀tì pé àwọn tó yẹ mi pé Ìyábọ̀ ló sọ pé kí n máa ṣe ṣó tó mi ṣe ògò tí yẹ̀yìn sìn ẹ̀mẹ̀yìn tẹ máa ń kọ́ọ̀tì fídíò tẹ máa fi fọ́tò wọn sí àwọn fídíò tí Lizzy máa gbé lọ sí kọ́ọ̀tì ni kò ń ṣe pé fídíò tí Ìyábọ̀ ti ń sọ̀rọ̀ ó kọ́ọ̀tì tí Esabod ó ti yẹ̀yìn sìn á ní pé ẹ mọ fọ́tò tí Ìyábọ̀ àti Esabod yà Lizzy máa gbé lọ sí kọ́ọ̀tì á ní pé Ìyábọ̀ ló fún Esabod lówó kó máa fi bú òun ẹ mọ rìsíìtì ẹ jẹ́ ìwọ̀n fi hàn yín tí bá ní lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ mo ti fi hàn yín rí ẹ mọ rìsíìtì kí ló kọ woman yìí náà ó ṣe Farida billionaire Farida ẹ rántí Farida rìsíìtì tó fi sanwó fún Esabod ẹ rántí òun ni Lizzy mú lọ sí court pé Farida sanwó fún Esabod kó máa bú òun ó ti yé yín sí nǹkan tó mú dání lọ nìyẹn pé òun ní kéèsì pẹ̀lú Farida ó ti yẹ yín pé owó tí Farida san fún Esabod yẹn pé kó máa fi bú òun nǹkan tí Lizzy máa ń pile up nìyẹn o ó ti yẹ yín sí fọ́tò tí Esabod àti Ìyábọ̀ Òjó ọjà Lizzy máa mú lọ sí court pé ẹni tí àwọn blackmailer tí Ìyábọ̀ sọ yìí pé kọ́ máa bà tòun jẹ́ nìyẹn ó ti yẹ yín kò ní evidence kankan ṣé kò yẹ yín sí gbogbo bí Esabod àti Ìyábọ̀ ṣe wà gbogbo ẹ̀ ló máa gbé lọ sí court case àwọn nǹkan tó ní lọ́wọ́ nìyẹn kò níbi tí Ìyábọ̀ Òjó ti ṣe show ó ti yẹ yín sìn tó dárúkọ ọmọ ẹ̀ ò ní lọ́wọ́ àwọn fídíò ibi tí Ìyábọ̀ Òjó àti Fọlá ti wà ó ti yẹ yín sìn torí pé Lizzy sọ yí pé kò yẹ kí Ìyábọ̀ Òjó máa bá Fọlá ṣe lórí burúkú pàtàkì òun ló máa sọ ẹni tí Ìyábọ̀ Òjó máa bá ṣe pé wáyé tó ṣe ń bá Fọlá ṣe tó ń bá ẹni tí ọkọ òun ti fẹ́ rí kí ló dé tó ń bá ṣe ṣé òun bá ọkọ kí ló wúpọ̀ ẹ̀ ọkọ tí Ìyábọ̀ Òjó fẹ́ ṣé ẹ̀sì Ìyábọ̀ Òjó ṣé òun ló ń bá ṣe ọ̀rẹ́ ẹ máa gbọ́ bó ṣe ń ronú bí àwọn wèrè àwọn tó wà láàrò so nítorí pé Láti ti fẹ́ Fọláǹsìn ẹni tí nítorí pé ti jọ wà nínú same industry so Ìyábọ̀ ò lè bá Fọlá ṣe ṣe tí ó ṣe ronú bí olórí burúkú pé kò yẹ kó máa bá Fọlá ṣe pé ó ń fi kíní yẹn spite òun àwọn nǹkan tó fẹ́ gbé lọ sí kọ́ọ̀tì nìyẹn àwọn nǹkan tó fẹ́ lọ pile up nìyẹn àwọn nǹkan tó fẹ́ lọ pile up fún Ìyábọ̀ Òjó pé Ìyábọ̀ Òjó ń tẹ̀lé Fọlá ó ti yẹ yín sí pé ó mú Fọlá lọ sí gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ ti mọ gbogbo àwọn ìyá àbèjì yẹn tí Fọlá ń ya fọ́tò pẹ̀lú everybody tí Fọlá ní contact pẹ̀lú tó wà nínú Nollywood Lizzy á sọ yí pé Ìyábọ̀ Òjó mọ̀ọ́mọ̀ lo Fọlá láti máa fi spite òun nǹkan tí Lizzy máa ń gbé káàkiri nìyẹn nǹkan tó fẹ́ lọ pile up nìyẹn ẹ lọ check ẹ rí pé bẹ́ẹ̀ ṣe máa bá nìyẹn ẹ lọ check ẹ very very entire ti bàjẹ́ I'm telling you you see very funny very very funny ṣètìlẹ́ bẹ́ẹ̀ yẹn sì very very funny ó funny gan guess oh
ó jẹ́ àmọ́ ló jàre. mo fi ń lẹ̀ it's pain because if not for Lizzy for don pa wọ́n ti pa o ó gbàgbé o wọ́n ti pa o. I'm telling you mọ́mí tẹ́ bá lọ sí tó bá jẹ́ pé ẹ máa rí kíní court case yẹn àwọn nǹkan tí ẹ mọ amebogist àwọn nǹkan tó wà lórí page amebogist ó ti yẹn sìn láàrin èmi àti Lizzy ẹ sọ pé ta ló sọ pé ó wà lórí amebogist yẹn ẹ sọ bẹ́ẹ̀ fún mi ẹ mọ lady tó wà ní ìyàwó tẹríba tó wà nínú UK nǹkan tí Lizzy sọ fún mi nìyẹn pé òun ló ní amebogist yẹn o àfìgbà tí mo gbọ́ pé gist lover ni mo dẹ̀ sọ fún Lizzy pé ó máa bímọ púpọ̀ pọ́mọ púpọ̀ lóní èèyàn tó bímọ púpọ̀ báwo ló ṣe máa di gbogbo péjì yìí báwo ló ṣe máa lè rán ni ó ní àní mo sọ fún ẹ sẹ́ẹ̀ áńdù ẹ̀ ló wà ń bẹ́ẹ̀ òun tíráàkì ẹ̀ débẹ̀ ni mo ní ó máa lọ́mọ ọ̀dọ̀ nìyẹn dẹ̀ tó máa bá tọ́jú ọmọ àfìgbà tí mo gbọ́ tí Lizzy tó sọ pé gist lover ló wà ń bẹ́ẹ̀ nígbà tẹ́mi àti Lizzy wa ó ti yẹ yín sìn ẹ mọ ìyàwó tẹríba tó wà ní UK òun ló sọ pé ó ní amebogist mo dẹ̀ lọ́wọ́ péjì yẹn mi dẹ̀ wí pé àwọn ilé máa ń blọ́ọ̀gì every minute ni báwo ni ẹni yẹn báwo lẹni tó ní ọmọ púpọ̀ ṣé máa ṣe ewu blogging báyìí Lizzy ò gbọ́ títí mi o Lizzy ò mi nínú UK tá a wà yìí o àwọn ọmọ ẹ máa jẹun o àbí kò ní dáná fún wọn ni kọ́sì ẹ̀ máa ṣe take away gan kò lè máa blọ́ọ̀gì bẹ́ẹ̀ wàláì kọ́ máa ṣe take away láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò lè ní time tó máa fi blọ́ọ̀gì bẹ́ẹ̀ I'm telling you kò ní time tó máa fi blọ́ọ̀gì bẹ́ẹ̀ I'm telling you kò ní time mi ò pé lórúkọ bẹ́ẹ̀ yẹn ẹ bá mi delete ẹ̀ mi àti ẹ̀ ò ní problem ẹ bá pè lórúkọ nonsense mi àti anybody ẹ̀jọ̀ ṣé kò yẹ yín sìn God will bless you nǹkan tó sọ nìyẹn ẹni tó pè ẹni yẹn gangan ló pè ó pa ṣe gbé àní mo tún wá sọ pé ó máa dúró ọmọ tó bí ni péjì yẹn ń rànù ẹ̀ back to back lọ́ fi rànù péjì yẹn so kò lè jóun ló wà mẹ́ olóhun ni pé Ìyábọ̀ ló fi ṣe admin síbẹ̀ òun ni àbìgbà tó di jísà àbìgbà tó di jísà lọ́wọ́ tó bá jóun ni Ọlọ́run ọba gbogbo èèyàn máa ti mọ right up ẹ̀ tó bá jóun ló wà ní under ó mọ̀ pé gbogbo alájọ wà ní saga tó bá jóun gangan ló wà níbẹ̀ kò ní wà ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn náà o possible náà òun kọ́ ló wà ń bẹ̀ péjì yẹn pọ̀ péjì gist amẹ̀bọ̀ gist péjì yẹn pọ̀ kò lè rán ni gbàgbé èmi tí mo ní péjì méjì gan orí mi tí mo lè rán ni kábọ̀sibọ̀sì ọmọ Máyọ̀wá nìkan ni wọ́n sẹ́ńjẹ fún àwọn ọ̀nà eléyìí tí mo ṣe gan mo try gan guys mi fi ń lọ jà ní jẹ́ àwọn ọlọ́jà yìí. I'm telling ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti sọ pé kò possible mo sọ fóun náà mo sọ fóun mo ní pé tó ta gàrí kó tó wá taṣọ mo sọ fún mo ní ó tún ta oúnjẹ o ó tún máa post aṣọ ó tún máa ṣe cream ibo ló máa ti ráyè ṣe ó ní àdàmọ́ ìwà tó bá ń sọ̀rọ̀ kó máa gbà mí gbọ́ mo ti track ẹni mo ti mọ̀ pé òun ló wà bẹ́ẹ̀ mo ní ẹni bímọ púpọ̀ o ó sì gbé kan dání lọ́wọ́ tó yẹ wá ké tó máa ṣe show so ibo ló máa ti ráyè wá máa ṣe kíni blogging back to back anyway ó máa fi Lizzy lẹ́ni tó bá bẹ́ẹ̀ ágì wá fi sílẹ̀ because nǹkan tó believe nìyẹn because èmi ò believe ẹ̀ mi ì tiẹ̀ believe ẹ̀ because right up yẹn wà mọ̀ ó ti yẹ tí bá ṣí péjì mi bí mo ṣe wà yìí kí n má forúkọ mi sí ẹ máa rí right up yẹn ẹ máa wọ̀ padà Máyọ̀wá ni nítorí èmi ṣe máa ń lo orúkọ mi lè ṣí anything fake mi lè run the fake page rárá mi lè run it because everybody mọ bí máa ṣe operate so mi lè run the fake page máa ṣe lo orúkọ mi tèmi a máa ti mọ̀ pé òun ni kò sí yẹn tó bá ń bínú mo mọ right up ẹ̀ kò sí yẹ amọ́ra wá kò sí yẹn tó bá ń bínú mo mọ right up ẹ̀ so kò lè rọ́ọ̀nù amẹ̀bọ̀ bí mo ṣe sọ fún ẹ nínú nígbà yẹn nǹkan tó o gbà ó lóhùn ni nítorí pé ó sọ pé nítorí pé má jẹ́ sọ nítorí pé ó fẹ́ ṣe kíní bàbá ẹ̀ ó wàá taṣọ fún torí ẹ̀ ló jẹ́ tó dá àwọn gáàsì ó dá ọ ẹ wò ó. Ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ìfọlúwaṣọ. Báwo dẹ̀ ni ṣe ti kẹ́kọ̀ọ́ bẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi? Ṣé ti kẹ́kọ̀ọ́? Ẹ wò àwọn wíìgì rẹ lóríṣiríṣi. Ẹni tí o mọ̀ kan tó ń sọ. Ṣé tí kíkó àbí méjì dì mú bẹ̀?
wig re all back lele yo ó wà ní center party méjì mo dẹ̀ láwọn cap báyìí original cap original lele tẹ́ máa ṣe kíni tẹ́ máa dé sísàlẹ̀ original wa òun náà wà available fún títà tẹ́ bá dẹ̀ fẹ́ tí ò ṣerú eléyìí òun náà wà òun ní wig lele fine wig lóríṣiríṣi pick and drop òun náà wà àwọn oní coins ó wà wig is available ẹ wá ra wig lóríṣiríṣi lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tẹ́ bá ti fẹ́ ní Lady K Ìfẹ́ Olúwa show ló ń tà ọjà rèé àwọn ọjà tuntun ó ti ṣe kí ni ó ti wọlé dé ẹ tún wọlé náà ẹ wọlé ẹ̀yin mọ́mì mi ẹ̀yin big mọ́mì mi tẹ́ bá dé eléyìí tí bá dé bó ṣe wà yìí yéè ó fine ó ní coins pick and drop dẹni ó wá jẹ́ ó ní coins bákan náà àgbo jẹ̀díjẹ̀dí tó wà òkè dáadáa nílé iṣẹ́ TN natural bar ó wà àgbo diabetes ó wà ṣẹ́rọ̀gùn diabetes yẹn tí bá sọ fún yín wípé ìyàlẹ́nu ló jẹ́ fún mi báwọn èèyàn ṣe kí ni bó ṣe ń testify àwọn èèyàn testify sí bó ṣe ń ṣiṣẹ́ I was like èmi gan mọ̀ wípé nǹkan tó strong tó yẹ nílé iṣẹ́ TN lítà ní àgbo diabetes mo bọ̀ wá fi hàn wá so èyí tẹ́ bá ní diabetes àgbo tẹ́ máa lò àgúnmu ni tẹ́ máa lò fún diabetes ó wà èyí tẹ́ máa lò fún manpower kẹ́lẹ̀ dóbò dáadáa ó wà èyí tẹ́ máa lò fún jẹ̀díjẹ̀dí akọ̀jẹ̀dí abojẹ̀dí ó wà ẹ wo eléyìí náà all-back ni ẹ wo díẹ̀ ní èyí tẹ́ bá like kí wig kó gùn gan òun nìyí ó gùn dáadáa Ghana weaving all-back ó fine gan àwọn káàpù dẹ̀ wà ẹ má gbàgbé pé mo sọ lẹ́ẹ̀kan àwọn káàpù báyìí tẹ́ máa dé sísàlẹ̀ ó wà délébù ẹ jẹ́ túbú wíìgì mi wà àwọn woman hair náà kò gbẹ́yìn o gbogbo ẹ̀ la ní bíbáyìí woman hair náà wà ẹ wo wíìgì yìí mo wá nígbà tí mo ṣe program kí n fi hàn àwọn èèyàn ẹ wo wíìgì ọwọ́ mi ṣé ti rí ẹ wo bó ṣe fine ibi gan láìkẹ́ gan ó ṣe wà ìtẹ́ báyìí wá gbé sórí bó ṣe máa rí níṣẹ́ ti rí èmi kàn gbé sẹ́gbẹ̀ẹ́ ni o èyí báyìí lẹ máa gbé sí o ẹ máa dé tó máa cover gbogbo front ẹ nìyí Ghana weaving ló wà wájú ẹ ó fine gan ẹ jẹ́ wọ fún kékeré ẹ jẹ́ wọ fún ké ẹ jọ èyí tẹ́ bá fẹ́ràn àwọn product tá à ń ta ọṣẹ ìṣẹ́gun ọṣẹ arọ́bí ọṣẹ àánú torí mi fẹ́ kí fídíò igún jù òun ni ṣé ti rí bó ṣe máa wà ní. tẹ́bà tún wá fẹ́ relé another one tún wà àwọn wíìgì míì ṣẹ̀ṣẹ̀ dé sẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti ra wíìgì tẹ́lẹ̀ tẹ́ni táwọn míì bá ti dé kí n jẹ́ kẹ́ túmọ̀ àwọn nínú wọn míì tó ti dé tó fine dáadáa gbogbo ẹ̀ ló kún bíbà tó bá dẹ̀ jẹ́ iye wíìgì náà ní lóríṣiríṣi àwọn nǹkan àmúṣẹ́ṣọ̀ àwọn nǹkan tẹ́ máa lò tó máa wò yí báyìí pé yé ẹni lo ẹ̀ṣọ́ ẹni wọṣọ gidi ẹni lo wíìgì tó fine ẹni lo fine purse ọjà mi ò dẹ̀ wọ́n lọ́lẹ̀ kó dowó ni àlùbáríkà iṣẹ́ kọ́ lówó àlùbáríkà lójú àwọn wíìgì yapa ẹja padà sórí woman hair ẹ̀rí ẹ bá fẹ́ rú tọ̀dọ̀ mi yìí irú tọ̀dọ̀ mi lè lé báyìí sí mo ẹ̀ṣẹ̀ ṣí ní òun nìyí èmi mo lélẹ̀ yìí this one is mine mo ẹ̀ṣẹ̀ ṣí ní tọ̀dọ̀ mi lélẹ̀ ẹ ṣe máa dé lélẹ̀ irú ẹ̀ wà ìtẹ́ bá máa wo program wa dáadáa ẹ ti rí ṣẹ́ ti rí ẹ ti rí lórí mi lórí program ṣẹ́ ti rí bó ṣe fine tọ̀dọ̀ mi lélẹ̀ so tẹ́ bá fẹ́ irú ẹ̀ ó wà ẹ wo eléyìí náà báyìí sí àwọn woman yẹn tó máa ní coins yẹn eléyìí sí ẹ máa ra fi kóòmù yá ẹ lè rọra fọwọ́ yín ṣe bákan náà òun nìyí òun ní woman hair gidi ni iṣẹ́ wíìgì tó máa ṣe kí ni tó máa yọ ìtẹ́ bá ti fẹ́ wíìgì kún bí ó kún bí báyìí lóríṣiríṣi nípa tí program gùn jù lẹ́yìn yẹn ká padà sórí ẹ jẹ́ kí n fi ògùn diabetes hàn yín ògùn diabetes yẹn ti fẹ́ tán kò tẹ̀ wá di ilẹ̀ mọ́ báyìí wọ́n ń bo wìtìwìtì ní òun nìyí àjẹbí idán lẹ̀ ń wò yìí àjẹbí idán àwọn èèyàn ń rà mo fi Ọlọ́run tó dá mi ṣe lẹ́yìn wọ́n dẹ̀ testify wọ́n dẹ̀ ń ṣàdúrà fún mi ti jẹ̀dígẹ̀dì lélẹ̀ gbogbo jẹ̀dígẹ̀dì tó ti pa yín lóko tó ti ṣe yín léṣe lẹ́yìn yẹn gbogbo ẹ̀ lẹ́ máa yà dànù tí máa ń pa wà lélẹ̀
ẹ máa dóbò dáadáa, oko yín á le dáadáa, ṣiṣẹ́ gidi, kò ń ṣe sáré le sáré wálẹ̀, no, ó máa nàró ni bí ọ̀pá ajé síbẹ̀, ibi ẹ bá lè dóbò dé ni. Ẹ̀yin tẹ́ bá ṣàtìmọ̀ pé ìmùbòdó dáadáa ẹ má lò ó. Ẹ̀yin mọ́mì tẹ́ bá dẹ̀ rí pé yes, àwọn dádì tí ń ṣòjòwò fún yín pé àwọn tí ń dàgbà làwọn ò ṣe lè dóyín dáadáa mọ́, ẹ má dá wọn lóhùn. Ẹ ra àgúnmu máa ń pa wàyẹn fún dádì kọ́ lò, wọ́n á lè dóyín dáadáa. Ìyẹn bẹ́ẹ̀. Lẹ́yìn ká padà sórí àwọn spiritual items. Lágbára Ọlọ́run tí ò ní ṣẹ́ kò ní wọlé inú ayé wa. Inú mi máa ń dùn pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi, because kò síbi tí mi ti lè fi iṣẹ́ ọwọ́ mi proud, because àwọn èèyàn ṣe kí ni wọ́n ní testimony lórí iṣẹ́ ọwọ́ mi. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní àwọn nǹkan spiritual, ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ, the baby of Yorùbá nation. Èmi gangan lèmi, wọn ní fẹ́ lómi ṣe mi. Ṣé ọṣẹ àánú lẹ fẹ́? Abọ́ṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà, abọ́ṣẹ arọ́bì, abọ́ṣẹ aṣínà, àbí connection, àbí tó máa fún yín connection, àbí ti àmúbọ́, ẹ̀yin tẹ́ máa mú nǹkan tó máa ń bọ́ lọ́wọ́ yín, nǹkan tẹ́ máa lò tẹ́ fi ní gbogbo àmúbọ́ mọ́ wà. Àdúrà ni kò ṣóhun tì, àdúrà la fi ṣe, orúkọ Jésù ni tó dẹ̀ ń jẹ́ bí idán tó confirm. Nǹkan aṣínà wà, nǹkan là wà, nǹkan àánú wà, nǹkan ire òjijì ó wà. Gbogbo ẹ̀yin tẹ́ máa ní promise and fail, nǹkan tẹ́ máa lò tẹ́ fi ní rogun promise and fail mọ́ láyé yín ó wà available. Tó bá wá jẹ́ wípé back to sender, dábì padà sórí oníbi, àgbélépọ̀tà, gbogbo yẹn náà wà bíbá lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwaṣọ. Àwọn nǹkan àgbélépọ̀tà, àwọn nǹkan back to sender gidi ó wà available. Àwọn nǹkan ìṣẹ́gun tẹ́ lè lò, àwọn curse breaker. Tó bá jẹ́ omi tẹ́ lè máa mísì mọ́ omi ìwẹ̀ yín náà ni òun nìyí. Ẹ kàn ra máa fi sínú omi ìwẹ̀ yín kẹ́ lọ máa fi wẹ̀. Omi yìí kì í ṣe omi lásán, omi ìṣẹ́gun ni omi tẹ́ wò lọ́wọ́ mi. So ẹ̀yin tẹ́ bá nídìí ẹ pè mí. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn pẹ́ẹ̀fù náà ni tẹ́ lè lò fún back to sender, ó wà available lóríṣiríṣi. Tó bá jẹ́ tẹ́ máa ta sómi ìwẹ̀ ni ó wà. Tó bá jẹ́ tẹ́ kàn máa spray sí body yín, ó wà available. Tó bá wá jẹ́ pẹ́ẹ̀fù àánú ìtẹ́ máa fi sómi ni ó wà. Tó bá jẹ́ tẹ́ máa fi para ó wà. Àwọn nǹkan ṣẹ́ lóríṣiríṣi. Èmi ò like àti máa announce gbogbo àwọn nǹkan ṣẹ́ tí mo ní lọ́wọ́. Mi ò like àti máa announce lórí social media. Ṣùgbọ́n mo sọ fún ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní àti wo program yìí pé anything tẹ́ bá fẹ́ ṣe fún spiritual items láti lò, ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ, the baby of Yorùbá nation. Ọlọ́run nìkan ni doctor solution. Òun náà dẹ̀ ló máa wò yín sàn. Òun ló máa wá solution sí ìṣòro yín yẹn. Gbogbo ohun tó bá yín lẹ́rù, ọkọ ń kọ̀ yín, ìyàwó ń kọ̀ yín, ẹ má mú bọ́ ṣẹ́, ẹ má mú bọ́ ohun rere, gbogbo ẹ máa dópin. Ṣé rí ilé ayé yìí? Ṣé rí a lot of people ti pè mí, a lot of experience mo ti ní, a lot of ọ̀rọ̀ ni mo ti gbọ́, a lot of ìrírí ni mo ti gbọ́ láti ẹnu àwọn èèyàn tó tún jẹ́ kémi náà kí n tún máa dàgbà sí nínú Kristi tí mo dẹ̀ ń dúpẹ́ fún Ọlọ́run. Ṣé rí ilé ayé yìí? Mo lọ kíní kan kò ṣiṣẹ́. My dear sister, mother, brothers, tí kì í confirm ni o. So bí mo ṣe sọ lọ, ẹ má bínú mo ní kọ́ ni òun ló jẹ́ lóye pod. So bí mo yẹn ṣe lálàyé lọ, ṣé rí ilé ayé yìí? Mo ti lọ kíní kan, mo ti lọ kíní kan. Tí kì í confirm ni o. Ṣé rí màá tún wá advice yìí tẹ́ bá ti rí confirm. Ẹ má ṣe kíni, ẹ má sọ wípé ẹ̀ẹ́dẹ̀ nílò mọ́. Bó jẹ́ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan kẹ́ máa lò ó. Because ṣé rí àwọn ogun téèyàn face nílé ayé, Sátánì ò kì í sùn o. Àwọn oníṣẹ́ bí ò kì í sùn. Kò ń sún wọn, kò ń rẹ̀ wọ́n. Ìwọ ló ṣáájò tó ti sú ẹ. Ìwọ ló ṣáájò tó ló ti rẹ̀. Àwọn tó jẹ́ oníṣẹ́ ibi, tí wọ́n ń ṣiṣẹ́ ibi, tó ń hùwà ibi, kò kì í sú wọn, kò kì í rẹ̀ wọ́n. Nígbà tí ò bá wá sú wọn tí ò rẹ̀ wọ́n, báwo ló ṣe máa wá sú ìwọ? Ìwọ náà ní jẹ́ kó sú ẹni nítorí pé kí ni ògo ló need, kì í ṣe ogun. Ogun làwọn fẹ́ fún ẹ, ìwọ ni wàá reject ẹ pé mi ò fẹ́. Ẹlẹ́rù yẹn gbẹ́rù yín, mi ò fógun láyé mi, ògo ni mo fẹ́. Ògo ni mo fẹ́ lò. Nítorí ẹ ò ní ṣe kí ni, ò ní rẹpẹtẹ. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan o gbọ́dọ̀ máa ṣe kí ni, o gbọ́dọ̀ máa tẹ̀síwájú láti tún máa ṣe kí ni, láti máa lo àwọn nǹkan tó bá ń lò.
mélòó bẹ́ẹ̀ tá ti rí mélòó la fẹ́ sọ ṣùgbọ́n máa kọ́ advice ẹ̀yin èèyàn wípé ṣe rí ilé ayé yìí ibi téèyàn bá rìn mọ́ ló máa rìn mọ́ so gbé ìtẹ́ bá need àwọn kan spiritual items tẹ́ lè lò tẹ́ fẹ́ kó jẹ́ bí idán ẹ contact me ẹ pè Lady K ìfẹ́ olúwaṣọ ẹ mọ̀ pé Kristi lọ́ba ojú òní tí wọ́n gbáyé gbogbo wa máa ṣẹ́ mi ò ní rojọ́ jù so àwọn ẹni tí tàbá ti fẹ́ ìbàjẹ́ fún ìgbéyàwó náà ni ìbàjẹ́ anything that you know say yes you wan use call Lady K ìfẹ́ olúwaṣọ the baby of Yorùbá nation ire o ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹ́ tọ́ notification bell yín o kẹ́ dẹ̀ bá wa like ètò tá à ń ṣe ó dàbọ̀.